bàbá yìí sọ̀rọ̀ nípa fíìmù Lisabi gbogbo àkàlà làwọn kan wá bẹ̀rẹ̀ sí bú ọ̀tajé ní èèyàn búkú ní kò fẹ́ káwọn èèyàn ra múfì yẹn ní ìgbà kan wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ṣépè fún ṣùgbọ́n ká sòótọ́ bàbá yìí right bí bàbá yìí sọ wípé title tó yẹ kí wọ́n fún múfì yẹn gan ní Ìlàrí Ọ̀yọ́ nítorí nǹkan tó ń rí pé wọ́n fi bẹ́ẹ̀ portrait níbẹ̀ lọ́rọ̀ àwọn Ìlàrí àbí àwọn ẹ̀ṣọ́ àbí nǹkan kan bí ẹ̀ṣọ́ Ọ̀yọ́ ló tiẹ̀ pé ó dẹ̀ sọ̀rọ̀ ní pé nǹkan tó ń tó rí nípa múfì yẹn ní effect eléyìí tó kù kò ní ìtumọ̀ sí òun àmọ́ ẹ jẹ́ wá pe àkíyèsí àwọn producers wa sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Wọ́n rántí ní I think last year or last 2 years tí bàbá wa Latin lọ sí Germany ìkan náà bàbá wa tó host wọn ọmọ ọmọ wùmí báyìí bàbá mi dókítà Fátókè Adébáyọ̀ ààrẹ ìgbéláwìrì àṣàyọba ní Germany ara àkíyèsí mo pè wọ́n sí lélẹ́yìí pé kí wọ́n jọ kí wọ́n bá wa ṣiṣẹ́ lé lórí torí àwa tá à ń ṣe movie nílẹ̀ Yorùbá àwa gan cause a lot of damages láwùjọ wa onítíátà ni mí and I'm also a Yorùbá scholar èmi náà máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe nínú àwọn sinimá wa tó pé kì í ṣe bí nǹkan ẹ ṣe rí nílẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe bó ṣe rí nínú àṣà wa àti ṣe wa nìyẹn ó dà kákọ́ bẹ̀rẹ̀ nínú èdè ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn mi ló yẹ pé à ń sọ nínú àwọn sinimá wa tó yẹ pé wọ́n ń gbé gbági àwọn ọmọ kéékèèké tó ń wò ẹ ti mislead wọn already nìyẹn òwe tẹ́ bá pa tó bójúmu ọmọ tó bá gbọ́ bó o máa rò pé bójúmu bó náà ṣe máa bá òwe bẹ́ẹ̀ dàgbà nìyẹn nítorí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn producer these days wọ́n ṣe research mọ́ wọn fi fẹ́ náwó ni àwọn kan sáà máa jókòó sí kọ́nà kan wọn á kà kọ̀ọ̀tàn tó wù wọn ẹlòmíì gan fúnra ẹni máa ṣe screenplay kò ní gbẹlẹ fọ́ọ̀dọ̀ ẹni tó máa ṣe so nípa ti èdè nìyẹn nípa ti àṣà ti ṣe wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bíbẹ́ pé ẹ̀ ń gbé yọ nínú sinimá yẹn tó pé kì í ṣe bó ṣe rí nìyẹn ẹ wá po àwọn sinimá táwọn tó wà níwájú wa wá ń sinmi ọjọ́ mẹ́ta yìí ní àwọn tó wà níwájú wa tí mo mí ní pé bí àwọn ọ̀gá ọdún Fẹ́mi Adébáyọ̀ àwọn Lateef Adédìméjì yìí set wọn yẹn tí wọ́n sin àtàwọn ìtẹ̀lẹ̀ tí wọ́n sin ọjọ́ mẹ́ta yìí ẹ gbé àwọn nǹkan kan wà tí wọ́n gbé jáde nínú sinimá yẹn tó pé kì í kò jẹ́ bá àṣà Yorùbá mu and Jefferson definition theatre only is a work of art that embrace custom, norms and folklore of a particular society. So ayegbe ní tíátà jẹ́ fún àwùjọ kan ó ń ṣe àfihàn bí àwùjọ kan ṣe rí nǹkan tí wọ́n ṣe ní àwùjọ yẹn ni ẹ jẹ́ ká wo House of God tí wọ́n ṣe House of God ni ìmúra àwọn ẹ̀ṣọ́ tó wà àwọn ẹ̀ṣọ́ àwọn jagunjagun yẹn nínú sinimá yẹn Yorùbá ò kì í múra bẹ́ẹ̀ àwọn jagunjagun ò kì í múra bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ tíátà wá jẹ́ àyègbè tó ń fi àwùjọ kan hàn ó túmọ̀ sí pé àwọn àkùdé kan bá costumes tí wọ́n lò nínú sinimá yẹn costumes wọ́n lò ní àkùdé Yorùbá ò kì í múra bẹ́ẹ̀ yẹn àwọn jagunjagun gbé olè gbó kì í múra gẹ́ bẹ́ẹ̀ yẹn mi ò bí ẹ̀ ń get me so nǹkan tí bàbá yìí ń try láti sọ nìyẹn tẹ́lẹ̀ wẹ́ẹ́ ṣe sinimá tó portray culture wa àti heritage wa ṣùgbọ́n àwọn wo ni wọ́n pé àwọn fẹ́ modernize ẹ̀ tẹ́ bá ti padà modernize ẹ̀ àwọn èèyàn wá ní máa rí ẹ̀kọ́ gidi kọ́ bẹ̀ mọ́ àwọn kan àti pé wọ́n máa ń wo movie Yorùbá tó pé àwọn ti miss àwọn nǹkan kan nípa culture wa ni especially àwọn tí ó wà ní diasporas tó pé wọ́n miss àwọn nǹkan kan nípa culture wa ni wọ́n ṣe ń wò tẹ́ bá wọ́n padà ń portray nǹkan míì wọ́n ní fẹ́ràn movie yẹn mọ́ dábàá pé ọkọ̀ tó yẹn máa kú jáde ní last week and he said the same thing nǹkan almost the same thing ló sọ wípé ó dà pé àti fẹ́ máa yà kúrò ní ọ̀nà táwọn bàbá wa fi sílẹ̀ nínú iṣẹ́ yìí àwa sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tó ń kọ́ wa mọ́ nsìn nǹkan tẹ́ ń fẹ́ ni pé kásá da effect bolẹ̀ gbogbogbàgbà ó bá culture mu kò bá culture mu bẹ́ẹ̀ tèjì wa kò bẹ́ẹ̀ tèjì wa mu kò dáná ó sọ pé tí bàbá yìí sọ nìyẹn kì í ṣe pé bí bàbá yìí sọ pé bí bàbá yìí jọ tajé oyè yín I was once a producer mo mọ èmi náà mọ nǹkan tó take láti produce mo pé kò easy èèyàn máa náwó èèyàn máa nára èmi náà mọ̀ so mo at the same time a gbọ́dọ̀ lajú step iṣẹ́ yẹn bàjẹ́ tó bá yá táwọn yẹn bá padà lose interest nínú movie wa
àwa tá jókòó ti sẹ́yìn kí la fẹ́ wá máa padà jẹ mi ò bí ẹ get mi bẹ́ẹ̀ so gbogbo àwọn movies yẹn tó ń jáde ní mẹ́ta yìí almost the same pattern gbogbo wọn tẹ̀ wọ́n lò látòrí jagunjagun almost àti Aníkúlápó gbogbo yẹn almost the same pattern ni gbogbo wọn ń lò bọ̀ ṣùgbọ́n àwọn kan tó wà nù níbẹ̀ tó pé kì í ṣe àṣà Yorùbá rárá tọ̀ kì í ṣe ìmúra Yorùbá kì í ṣe ìṣe Yorùbá kì í ṣe ìhùwàsí Yorùbá so ẹ ní láti gbé àṣà láṣà wọnú sinimá wa ó dàbẹ ní ẹ̀yẹ ok ìjọ tẹ̀tí àtẹnuwọ̀ Amẹ́ríkà fún ẹni kó yìnbó pọ̀fọ̀ nínú Amẹ́ríkà movie rí ni àwọn ẹ̀rí kí àwọn Indian kan pọ̀fọ̀ nínú movie wọn rí ẹ̀rí pé àwọn Indian gbogbo nǹkan tó máa ń ṣe olórí culture wọn ló máa ń dálé lórí custom wọn and their tradition ló máa ń dálé lórí likewise Chinese people Yorùbá òkè jà kung fu èwo ní ká máa ṣe movie jagunjagun ní Yorùbá epic Yorùbá ọ̀fọ̀ ni àwọn bàbá máa ń pa lójú ogun wọn kì í jà kung fu so ó ní kí n sọ definition of theatre fún wa ó máa àyègbè ni ó máa ń ṣe àfihàn bí àwùjọ kan ṣe rí ni bí àwùjọ kan ṣe rí àyègbè àwùjọ ní tíátà jẹ́ so tẹ́ bá wá ń bọ́ọ̀lù tẹ́ bá tẹ̀fẹ́ bọ́ọ̀lù tẹ́ bá fi ẹ̀rẹ́ wa modernize ẹ má jẹ́ kó pọ̀ jù ìdísẹ́ ẹ̀lẹ́mí náà wà so mo dẹ̀ rò pé ẹnu mi gbà láti sọ̀rọ̀ yìí ẹ̀yin náà lè bà religion wa jẹ́ tẹ́ jẹ́ ká ẹ̀ padà láàrin babaláwo oníṣègùn àti oníṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa gan ní ìdísẹ́ ẹ̀yìn ò mọ́ wọn jẹ́ ká mọ̀ wípé eléyìí oníṣègùn ni eléyìí oníṣẹ̀ṣe ni eléyìí àdáhùnṣe ni ẹ̀ka kó gbogbo ẹ̀ papọ̀ èyí náà lẹ́ ń sọ wípé lẹ́ máa sọ wípé èṣù níwo ẹ bá tún dọ̀la ìmí àti sọ wípé èṣù ní kọ́lọ̀ méjì bá tún dọ̀la ìmí ìní aṣọ pé èṣù ga ìmí ìní aṣọ pé èṣù kúrú èṣù mọ àwọn tó mọ bí èṣù ṣe rí kẹkẹ bí wọn pé báwo ló ṣe rí báwo kí ni àbùdá èṣù ẹ kàn fi ọgbọ́n inú yín ẹ fi ń gbé nǹkan kalẹ̀ ẹ wá fi ń sọ àṣà wa ẹ̀sìn wa ẹ fi sọ lórúkọ burúkú so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe kó ní báyìí wọ́n máa lose interest nínú wa so ẹ jọ̀ọ́ so ẹ má jẹ́ ká bú bàbá yìí nǹkan tó sọ ó jàre ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá wọn wò jẹ́ pé ẹlòmíì òwe ló máa pa ọkàn gbé gbági àwọn àgbàlagbà òṣèré ló dẹ̀ ń ṣe náà ń gbà náà tó ń ṣe mistakes ẹ mo wo sinimá kan lẹ́nu ẹ̀ta yìí tẹ́nìkan kí ọba tó bí mi sinimá ní ọ̀dọ̀ ẹyọ kankan mẹ́wàá tí mo ti wò ní oṣù yìí ọba tí wọ́n kì àrẹ̀sà ni wọ́n kì wọ́n mọ́ máa ń bèrè ẹni tó jókòó pé sí àrẹ̀sà nìkan ní ìdílé tó wà nílẹ̀ Yorùbá ni àwọn tó ń kọ sẹ́wọ̀ ṣiṣẹ́ lórí àwọn apohùn tó ń pohùn fún wọn wọn ṣe ṣiṣẹ́ lórí àwọn oríkì mi nílẹ̀ Yorùbá náà kájí ẹ̀gbọ́n pé kì í ṣe àrẹ̀sà nìkan ní oríkì ní àwọn nìkan ló wà nílẹ̀ Yorùbá so ara àwọn àṣìṣe tó wà ní ẹ̀sẹ̀ àwọn àkókò kì í ṣe ilẹ̀ Yorùbá ni àwọn àkókò ọmọọba sáà ni wọn ọmọọba Ifẹ̀ ni wọn kán tó lọ tẹ̀lé sáwọn kì í ṣe ilẹ̀ Yorùbá ni sáwọn ọmọ Oǹdó kì í ṣe ilẹ̀ Yorùbá ni ṣé Òkègbó kì í ṣe ilẹ̀ Yorùbá ni ṣé Ifẹ̀ tẹ̀dó kì í ṣe ilẹ̀ Yorùbá ni ṣé ilẹ̀ Lújò kì í ṣe ilẹ̀ Yorùbá ni ìjà ẹni kẹ́nìbọ̀dì kí oríkì tí wọ́n rí nínú sinimá ṣe fi bẹ́ẹ̀ pé bàbá ìmọ̀ kan tó ń ṣe bó sì jẹ́ nìyẹn. Adémadé lórúkọ mi bá mi share fídíò èrè ó dàbọ̀.